Ladies and gentlemen, orúkọ mi ni Mr. YS. Lórí ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan yìí, ọ̀rọ̀ Gani Adams, Gani ní ọ̀gbẹ́ni, kò sí gan tó ń jẹ́ Adams, Gani lórúkọ ọ̀gbẹ́ni yẹn. Ẹ bá mi share fídíò yìí kó kàn OPC lára. Ṣẹ́ni OPC tó máa ń gbé pè jáde, tó máa ń ṣe rádaràda, tó máa gbé pè, wọ́n máa gbé pè jáde, wọ́n máa ṣépè fún yàn yẹn. Mi expect yín. Ẹ máa ṣe orí burúkú kẹ́yìn ayé yìí ni. Àtẹ̀yìn àtolórí yín, àtẹ̀yìn tó ràn yín pé kẹ́ ẹ gbé pè jáde. Orí burúkú ló máa hẹ́ǹdì ayé yín. Ẹ̀yin táyé yín ti bàjẹ́. Ẹ̀yin bàbá láṣọ pípọ́n. Táṣọ yín ti pọ́n tẹ́ ẹ̀ bímọ gidi. Ẹ ní lẹ́gẹ̀sì tó dáa tí yín ti bàjẹ́. Ẹni tó ń ṣépè fún ọmọlàkejì ẹ̀, ta ló ní èpè yẹn? Ṣé wọ́n ló ní nǹkan ẹ̀ náà? Nígbà tẹ́ni Yorùbá ti wọ èpè. Gani Adams yẹn is a very stupid man. Very stupid man. Kò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá rárá. Kò nífẹ̀ẹ́ àwọn ẹ̀yà ẹ̀. Ìfẹ́ owó ló ní. Ìfẹ́ owó, yes. Ìfẹ́ owó ni olóyè Gani Adams ní. Kò nífẹ̀ẹ́ kankan. Kò nífẹ̀ẹ́ àwọn ẹ̀yà ẹ̀ Yorùbá rárá. Bẹ́ẹ̀ ṣe wo ẹ̀, ìfẹ́ owó ló ní. Ìfẹ́ owó. Ó ti yẹ ẹ wo this man, bàbá tó fi jẹ ààrẹ Ọ̀nà Kakanfò, tó fi dìdìrìn jẹ ààrẹ ọ̀lẹ, ẹni tí ó lè dá adìyẹ gbé, ẹni tí ó lè tonú ilé ẹ̀. Ààrẹ Gani Adams tí ó lè tonú ilé ẹ̀, inú yàrá ẹ̀ kan kò lè tó. Ìyẹn lè fi jẹ ààrẹ lé gbogbo àwọn Yorùbá lórí. Tí ó mọ̀ ju owó lọ, kó mu gbó, kó dẹ̀ ṣe kíni, kó dẹ̀ gba owó lọ́wọ́ àwọn gọ́vnà yẹn, kó gbowó lọ́wọ́ àwọn èèyàn lálá yẹn. Ó tán, kó gbogbo owó, kó gba pipeline, kó fi sọ́kọ́ náà fi gbéṣẹ́ kan fún federal government. Ó gba 4 billion, ó gba 3 billion, ohun tó mọ̀ náà nìyẹn. Kò mọ nǹkan mímọ̀, kó máa dàgbẹ́dẹ́ olórí burúkú kiri, kó máa dàgbẹ́dẹ́ òfò, ilẹ̀kẹ̀ ìyà, ilẹ̀kẹ̀ òfò tó kó sí ẹ lọ́rùn. Bàbá tó wà ní Ọ̀yọ́ yẹn, bàbá ọba yẹn, bàbá Lamidi Adé, bàbá Lamidi kílódé bàbá yẹn náà. Bàbá ikú ògbẹ́ni, ikú ò gbọdọ̀ pa àdáyé máa, because mi tẹ̀ máa fẹ́ mọrú wọn bàbá yẹn. Ikú kan ò gbọdọ̀ pa, àrùn kan ò gbọdọ̀ ṣe, ọmọ ikú ọmọ àrùn. Ọba Ọ̀yọ́ ńgbà yẹn tó kú late tó ti kú yẹn, ọba Ọ̀yọ́ tó kú yẹn, ọba tó kú ńgbà yẹn lọ́yọ́ tó kọlà yẹn ní Ọ̀yọ́ state yẹn tó fún ààrẹ Gani Adams ní ààrẹ. Bàbá yẹn dalẹ̀ ìrú ni kó tó kú. Bàbá yẹn da orílẹ̀-èdè Yorùbá ìrú kí bàbá yẹn tó kú ni. Bàbá yẹn ò ṣe dáadáa rárá. Yẹlẹ́ tó yẹ kí wọ́n máa ka kúlẹ̀ aláwọ̀ fún ní sáré. Kábíyèsí Ọ̀yọ́ late tó ti late, bàbá Ọ̀yọ́ state yẹn tó jẹ ọba lọ́yọ́ tó fi Gani Adams jẹ ààrẹ. Wọ́n àwọn èèyàn àwọn ọ̀yà Yorùbá wọ́n fi kúlẹ̀ aláwọ̀ ránṣẹ́ sí inú sáré o. Tàbátí àdá la máa bá yín inú sáré ní agbára títóbi Ọlọ́run. Tàbátí àdá la máa bá yín inú sáré. Bàbá tó fi Gani Adams jẹ ààrẹ lé àwa Yorùbá lórí. Tàbátí àdá látàrodò a máa bá yín inú sáré. Gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe láyé nígbà tẹ́ wà lórí ilẹ̀ ayé, àwọn màlàíkà Ọlọ́run wọn máa jí pẹ́pẹ́pẹ́ báyìí pẹ̀lú igi, pẹ̀lú kùmọ̀, pẹ̀lú kọ́ínkọ́ín, pẹ̀lú ejò tó gẹdú inú sáré ń bẹ, a máa bá yín inú sáré ń bẹ. Bàbá yẹn tó fi èèyàn tó jẹ́ pé interest àpò ẹ̀ nìkan ló mọ̀, Gani Adams yẹn tó fi yẹn jẹ́ ààrẹ Yorùbá, tí wọ́n dẹ̀ ń pa èèyàn nílọ níbẹ̀ yẹn, máa yẹn ò ṣe kọ́kọ́ sí o. Ó ń pariwo kíjọba fún onígò ahead, ìjọba ìwọ́n ló fún ẹgbẹ́ ahead. Àwọn ààrẹ tó ti jẹ tẹ́lẹ̀ kí wọ́n tó jẹ ààrẹ ilẹ̀ Ọ̀nà Kakanfò tó jẹ, àwọn ààrẹ tó ti kọ́kọ́ jẹ kí wọ́n tó jẹ ààrẹ. Ibo ló ti gbọ́ nùwé ìtàn pé ìjọba fún wọn ní go tó fún wọn pass kó yá ẹ lọ ṣe nǹkan báyìí? Ibo ló ti gbọ́ nùwé ìtàn? Ọ̀lẹ ni ẹ́, ó ní nǹkan kan ju èpè lọ. OPC, àwọn OPC yẹn, àwọn tó ṣe ẹgbẹ́ OPC, wọ́n ní nǹkan kan ju èpè lọ. Èpè yín náà ló máa pa yín. Èpè tẹ́ ń gbé káàkiri, tẹ́ ń gbé jáde lórí social media, tẹ́ ń ṣe fún àwọn èèyàn, èpè yín yẹn ló máa pa yín. Alukurani làá mọ̀, àwọn ò mọ ohunkóhun lẹ́yìn Alukurani tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún jíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ó ti yẹ́ sìn, ìtẹ́ ìkírun tiwa kò ní dójú tì wá, tẹ̀sùbá wa láyé kò ní dójú tì wá, Kùránì wa kò ní dójú tì wá, Ọlọ́run tá ń ké pè kò ní dójú tì wá. Èpè máa pa yín, máa pààrọ̀ yín ẹ̀yin olórí burúkú yẹn. Ó ṣọ̀tẹ̀ Sunday Igboho ni. Gbogbo ìgbà tí wọ́n mú olóyè Sunday Igboho yẹn, inú Gani ń dùn ni. Mi ò kì í ṣe OPC, mi ò kì í ṣe ọmọ ẹlẹ́yìn Sunday Igboho, torí nǹkan tẹ́ máa fi kẹ́wọ́ nìyẹn. Ẹ máa ní àwọn ọmọ ẹlẹ́yìn Sunday Igboho ló ń jáde ló ń bú Gani Adams, àwọn ọmọ ẹlẹ́yìn Sunday Igboho ló ń jáde ló ń jáde. Mi ò kì í ṣe ọmọ ẹlẹ́yìn Sunday Igboho, you understand? So ọmọ Nàìjíríà rere ni mi, ọmọ Yorùbá gidi, ọmọ Yorùbá àtàtà ni èmi. Bí olóyè Sunday Igboho ṣe jẹ́ ọmọ Yorùbá àtàtà, bẹ́ẹ̀ lèmi náà ṣe jẹ́ ọmọ Yorùbá àtàtà. Ìwọ ààrẹ Gani Adams yẹn, ó kì í ṣe ọmọ Yorùbá àtàtà. Ìjẹkújẹ ló máa pa ẹ́, ìjẹkújẹ kì í pè èṣù. Ó jẹkújẹ ló máa pa ẹ́. Share fídíò yìí, kẹ́ ẹ share ẹ̀ kó dọ́dọ̀ Gani Adams. Wọ́n pa àwọn ọmọ ìyá ẹ̀, ó rí kọ́kọ́ ṣe sí. Ogun wọn ló jà tó pariwo jago Gani Adams ó jago. Ogun 90 ló máa sọ, ọ̀rọ̀ 90. Ṣé ọ̀rọ̀ 90 ló ń bá ẹ sọ?
ìgbà OPC tẹ́ ń ṣe dáadáa tẹ́ ń lóyàwó níyàwó tẹ́ wọ́n máa gbàyàwó níyàwó tẹ́ wọ́n máa mú àwọn èèyàn tẹ́ wọ́n máa ṣèdájọ́ lọ́wọ́ ara yín fún àwọn èèyàn ìjọba ṣe tiẹ̀ mọ́lé ńgbà yẹn àti Fáṣeun tẹ́ wọ́n máa sún ọ̀kadà ọlọ́kadà tẹ́ wọ́n máa sún olè tẹ́ ń ṣèdájọ́ lọ́wọ́ ara yín tí ò bófin mu níjọba ṣe mú ẹ ńgbà yẹn lọ́ọ́ yẹ jù ẹ sẹ́wọ̀n ó ṣẹ̀wọ̀n torí ilẹ̀ Yorùbá o torí ara ẹ ló ṣe ṣí ẹ̀wọ̀n ó kì í ṣèyàn rí bàbá tó fi ẹ́ jẹ ààrẹ Gani Adams tó fi ẹ́ jẹ oyè tó fi ẹ́ jẹ ààrẹ òfò tó jẹ tó lóòjà ààrẹ tí ò lẹ́nu ààrẹ tí ò lè gbèwúrẹ́ tí ò lè gbádìyẹ ààrẹ tí ò lọ́mọ ogun àwọn ọmọ tó fẹnu já búrẹ́dì fún wọn bàbá olórí burúkú tí wọ́n ti bàjẹ́ bàbá tó pọ́nfò bí ẹ̀ṣẹ̀ náà yẹn bàbá tí ò ní jèrè ayé tí ò ní jèrè àdùkì àmọ́ yẹn tó mọ́ fẹnu já búrẹ́dì fún ẹ Gani Adams bàbá yẹn mo fẹ́ kí bàbá yẹn jáde mo fẹ́ fèsì bàbá yẹn fúnra mi ẹ̀dẹ̀ mú gbogbo ilẹ̀ Yorùbá ẹyẹ gbàgbàgbà ẹ̀dẹ̀ lójú olórí burúkú lẹ̀ kọ̀ọ̀bọ̀kọ̀ọ̀bọ̀ báyìí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn náà tilẹ̀ àti ń gbọ́ pé wọ́n ń pààyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìsìn wọ́n ti wá dé orílẹ̀ Yorùbá ń sìn wọ́n kàn lọ́ ń pààyàn wọnú ṣọ́ọ̀ṣì pààyàn wọnú mọ́sálásí pààyàn anywhere pààyàn ẹ̀rọ ojú olórí burúkú lẹ̀ ẹ̀yin kó security káàkiri ẹ̀ ní sóríire gbogbo yìí kílódé yìí fún kílódé tẹ́bí lo security kílódé yìí náà ṣe lè rìn báwọn èèyàn ṣe ń rìn orí ti burú dànù bàbá tó fi ẹ̀jẹ̀ ààrẹ tó ní ìwọ ohun ọ̀nà kakanfò bàbá Ọ̀yọ́ state yẹn mí tí ẹ fẹ́ máa rántí orúkọ bàbá yẹn tó lówó ọmọ ikú tí kò gbọdọ̀ pa àrùn gbọdọ̀ pa àrùn gbọdọ̀ ṣeun kìíní kan bó ṣe ń pè rẹ̀ ó ṣe ń pè rẹ̀ lórúkọ rubbish kan ṣé ikú ò pa at last so kárí bá gbọ́ òun jọmọ kú ni ṣé ikú ò dààmú ẹ mọ̀ ṣé kíkú pa ọ̀dẹ̀ ní ẹ̀gbọ́n ogun orí burúkú tẹ gbójúlé yẹn kò sí ọ̀kan bẹ̀ Al-Qur'ani là ń dì mú ẹ̀gbọ́n ṣé orí wọ Gani Adams yẹn ó lójúṣe kankan tó ń ṣe ilẹ̀ Yorùbá rárá kò yẹ kí àwọn ọba yẹn máa hánu ẹ̀ àwọn ọba yẹn náà tó ń hánu ẹ̀ wọ́n ọ̀dẹ̀ tó kọ́ fẹ́ gba ìdọ̀tí lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ wọ́n hánu ìwọ oníjẹkújẹ yẹn wọ́n máa wá ṣe tánà òdi Sunday Igboho káàkiri wọ́n máa ṣe ọ̀tẹ̀ Sunday Igboho káàkiri torí pé báyẹn akíkanjú èèyàn ni ó jáde fún àwọn èèyàn tiẹ̀ ó kú fún àwọn èèyàn tiẹ̀ ìwọ́n tiẹ̀ ó lè ní àbíkọ́ máa béèrè owó kíjọba fún ẹ ìjọba olóhùn fún ẹ pass ààrẹ wo la gbọ́ rí tí ààrẹ wo ló lọ jagun rí tí ìjọba sọ fún pé yà lọ jagun àgbọ̀ rínú tàn ìwọ máa ní àfi kí ààrẹ olójú ogun ààrẹ olójú ogun ó máa kọ́ àwọn ọmọ èèyàn àwọn ọmọ bí ẹgbẹ̀rún kan máa wájú ẹgbẹ̀rún kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún kan tó wà lẹ́yìn òun ààrẹ máa dó láàrin ṣẹ́ẹ́rí pọ́lẹ̀ ni ọ̀lẹ kò ní nǹkan kan lára ààrẹ tó ń dóbò látẹ̀yìn ààrẹ tó bá ti ń dóbò látẹ̀yìn kì í ṣàárẹ̀ ó ti yẹ ó dàbọ̀ YS lórúkọ mi ó dàbọ̀.